A kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní sílé toko gbogbo ẹ̀yin ọmọ káàró jíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ mo gbà á ládùúrà ní orúkọ Ọlọ́run ọba àṣẹ̀dá ilẹ̀ Yorùbá ò ní dàrú ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ wo fọ́nrán yìí láti òkè délẹ̀ ṣẹ́rí èmi ò kì í dédé jáde because mo jẹ́ dàkọ́ tó pé àwọn ò base lórí social media money àníṣe tá à ń ṣe àdẹ̀wà too busy lọ sí kọ́ bá ń lọ tó jẹ́ nǹkan tó jẹ mọ́ ìran wa ó máa ń ká wa lára ìdí nìyí tá a fi máa ń jáde sọ̀rọ̀ especially tó bá ti jẹ́ ìran Yorùbá tó kan Yorùbá àti Nàìjíríà at large a máa ń jáde sọ̀rọ̀ ṣẹ́rí gbogbo wàhálà tá à ń falẹ̀ ṣe ìkọlọ́wọ́ ṣàánú ni lórí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí Olúbàdàn Àròsáwọn Ládọjà àti bàbá wa ikú bàbá yèyé ìpẹ̀kun ọba Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o kí ẹ̀sìn ọba ọjọ́ pípẹ́ o kí ìrùkẹ́ ọba kó dókínní ni kọlọ́run jẹ́ kí gbogbo yẹn kẹ́mi ogun lè rà lè fa ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo rí i pé so many people wọn kálukú ń dájọ́ tiẹ̀ bí wọn kálukú ṣe mọ̀ ọ́ dá torí ọlọ́run ọba ló perfect ọlọ́run ọba ló perfect ṣẹ́rí but mo fẹ́ tí a bá ń dájọ́ yẹn táwọn kálukú ń jáde sọ̀rọ̀ ká fi bẹ̀rẹ̀ ọlọ́run sọ because tí a bá fẹ́ sọ̀rọ̀ lódodo tí a sì fẹ́ dalẹ̀ mo fẹ́ bi wá ní béèrè kan mo fẹ́ kí gbogbo wa ká dáhùn béèrè yẹn ẹ jọ ní ipò ọba láwùjọ lọ́balọ́ba ṣé ọjọ́ orí ni à ń respect ni àbí ipò tó wá àbí post tó wá because wọ́n rà pé everybody fẹ́ bá dágbó kíní yẹn papọ̀ because ká ní ọjọ́ orí bá ní àwọn bá àgbàlagbà àwọn bá arúgbó yẹn wọn ò deserve láti máa dọ̀bálẹ̀ fọba rárá ká ní tọ́jú orí ni but ọjọ́ orí kọ́ ipò tó ń wà ní ẹni bá ti di ipò ọba ó ti dọ́kọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ àgbàlagbà ọba lérí àgbàlagbà papọ̀ mọ́jú orí wọn ó wá di tó yẹ pé àtọ̀rẹ́ bàbá rẹ̀ ní ó déwájú rẹ̀ ní ó dọ̀bálẹ̀ ìrọ̀ ìyá rẹ̀ ní ó déwájú rẹ̀ ní ó dọ̀bálẹ̀ kí ọmọ 12 years kó jẹ ọba ní ó déwájú rẹ̀ ní ó dọ̀bálẹ̀ mo fẹ́ ká fi ara balẹ̀ ká fi wo fọ́nrán tí mo fẹ́ post yìí torí wípé everybody wọ́n ti ń gbọ́wọ́ lódì oníwà ń bá láàfin ẹlẹ́yìn ń bá láàfin mi ò dájọ́ but mo fẹ́ kẹ́ wo fídíò yìí níbi tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ìpẹ̀kun ọba pẹ̀lú àwọn ọba tó tẹ̀lé wọn wá àwọn bíi kábíyèsí bàbá Olúgbọ́n bàbá Ọọ̀ni Oníbodè tìlẹ̀ Ìgbòho gbogbo àwọn kábíyèsí jàǹkànjàǹkàn tí wọ́n tẹ̀lé wọn tó jọ dé mo fẹ́ kẹ́ wo bó ṣe wọlé bí wọ́n ṣe kí Aláàfin ẹ rí i pé gbogbo àwọn ọba tó wà mẹ́pa táwọn dìde lẹ́yìn bàbá wa kábíyèsí Olúbàdàn àti Ọọ̀ni Ifẹ̀ everybody ẹ̀ drag wọn torí eléyàn bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọn ò láwọn ọba wọn lọ́wọ́ fídíò yẹn nìyẹn níwájú mi ẹ wo fídíò yẹn bàbá wa kábíyèsí Aláàfin wọn ò láwọn ọba wọn lọ́wọ́ torí pé wọn ò dé fáwọn o ipò Aláàfin Ọ̀yọ́ kì í ṣe gbẹ́ ipò Olúbàdàn tí gbogbo wa dẹ̀ mọ̀ yẹn dájú tí kò dàrú baálẹ̀ ní Ìbàdàn jẹ tẹ́lẹ̀ ṣé rí ohun tí mo fi bá wọn tó tún fi ń sọ̀rọ̀ fún Ìbàdàn tó ń bú Olúbàdàn ni pé tá a bá sọ̀kò sójà ara alẹ́ ní bá kò sí èmi ò rí àtọ̀ kankan tó wà láàrin Ìbàdàn àtọ̀yọ́ mo rẹ̀ ti ń sọ̀rọ̀ yìí ti pẹ́ ṣé rí pé Ọọ̀ni Ifẹ̀ náà jókòó ni bàbá Olúbàdàn àwọn náà jókòó tá a bá fẹ́ tó dáadáa ó yẹ kó Olúbàdàn ó dìde fún Aláàfin bọ́ọ̀ ní bá láwọn ò dìde tá Aláàfin ò dìde fún Ọọ̀ni Ifẹ̀ tó Ọọ̀ni Ifẹ̀ náà ò dìde fún Aláàfin tó ipò wọn kọjá pé wọ́n kẹ̀ máa dìde àyàfi tó bá wù wọn látọ̀kẹ́ wá pé kó wọ́n dìde tí wọ́n bá ti wù wọ́n kó wọ́n dìde ẹ bọ́lọ̀ pọ́n wọ́n lé ní because apèrè Aláàfin ìwé sàpèrè kékeré because lérò tèmi ẹ ṣe sùúrù mo ti fẹ́ kájọ wo fọ́nrán yìí torí mo rí i pé gbogbo wa a ti ń wo bàbá wa kábíyèsí Ọwọ́adé gẹ́gẹ́ bí mọ̀dàrú àbí nǹkan kan ní nǹkan tó ti wà lẹ́mìí everybody tẹ́lẹ̀ because ìwò pé bàbá wa kábíyèsí Ọwọ́adé wọ́n gbé Nàìjíríà débi tí wọ́n mẹ́nìkan lọ́ta tẹ́lẹ̀ àbí tí wọ́n ti gbé àníyàn kan wá sókè àbí wọ́n ti gbé èròǹgbà kan wá sókè tẹ́lẹ̀ wọn ò sí Nàìjíríà
tí ó bá jẹ́ pé ẹlòmíín ti kórìíra ipò àpèrè Aláàfin yẹn tẹ́lẹ̀, kí nìdí? Ẹ farabalẹ̀. Mo fẹ́ ká tún jọ wo fídíò yìí. Ìgbà tí Ọọ̀ni fẹ́ wọlé, ẹ rá àwọn kábíyèsí méjì tó jókòó yẹn, Ọba of Lagos nìyẹn, Ọba of Lagos Akiolu àti mo ti gbàgbé ọba tó sì kejì wọn lẹ́gbẹ̀ẹ́ yẹn. Ẹ rí i pé àwọn ọba méjì wọn ò dé fún Ọọ̀ni Ifẹ̀. Sápèrè Ọọ̀ni Ifẹ̀ ń bẹnu ẹgbẹ́ sí wọn, because gbogbo yín ẹgbẹ́ bí ká di pé nǹkan tó ṣẹlẹ̀ sálàfin yẹn Ọlọ́run ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ sálàfin yẹn, nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí nǹkan tó yẹ kó ju orí yẹn wọn ló fà ṣé Ọọ̀ni Ifẹ̀ náà fa ohun tó ń ṣe? Ẹ rí i pé kódà Ọba of Lagos tó tún ní kó máa kún òun tún ṣe bí kó ká ní máàkì mi bí ká ní pé àbẹ́yà Ọọ̀ni Ifẹ̀ bu ásìdì tó wà bí wọ́n bu nǹkan sọ́wọ́. Sórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìwọ̀nba ní ẹjí àwọn ọmọ Yorùbá ìwọ̀nba ní kẹ́jí ká máa dá sọ́rọ̀ àwọn lọ́balọ́ba mu, ìwọ̀nba ní ká máa kí ẹnu bọ ọ̀rọ̀ àwọn. So ẹ jẹ́ ká máa dá sí níwọ̀nba. Èyí tó ṣẹlẹ̀ sí Ọọ̀ni Ifẹ̀ yín sìn ẹ fi ìwé silence bí ká ní pé nǹkan kan ò ṣẹlẹ̀. Ọba of Lagos kó rí Ọọ̀ni Ifẹ̀ fi tó bá yẹn, anybody ò gbé, anybody ò fa wàhálà. Yẹmí ló sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé èyí tí Ọba of Lagos tó ṣe fún Ọọ̀ni Ifẹ̀ yẹn ṣé kò worst ju èyí tí Ládọjà ṣe fún Aláàfin lọ? Ṣé kò worst? Kí wọ́n bá yẹn lọ kí kò dìde ó tó á bẹ́ẹ̀ lọ́wọ́, ó tó á ní pẹ̀lú ìtẹríba lọ́jọ́ ìfẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́, ó sáà ní kó dúró wo ní kò ṣe pẹ̀lú ẹ̀. Ṣé ẹ rí pé kí nìyẹn ó wà Ọlọ́run ó ṣàánú egbin ọ̀tẹ̀ ni pàṣẹ pàkan nìkan rú, pàṣẹ pàkan nìkan rú. Ṣé rí bá nǹkan tó ẹlòmíì wá láàkì ni pé ṣé rí ìlú kan ẹnìkan yìí jáwádìí o, ọba nìkan ò sì darí ìlú, ọba nìkan ò lè ṣèlú o. Ṣé rí dynasty ọba ọ̀tọ̀, àwọn tó máa joyè báyìí ọ̀tọ̀, àwọn tó máa joyè gbá ọ̀tọ̀, everybody wọ́n gádà ní wọ́n fund ìlú yẹn. You understand? Inú àwọn tó tẹ Ìbàdàn lẹ́kẹta tó wọ́n wà yìí Ọ̀yọ́ 70% tàbí 60% Ọ̀yọ́ ni. Ara àwọn máa lè mí iná tó lè máa bọ́ yìí ọmọ máa bá Láàfin o. Àrí mi ò bá Láàfin, mi ò bá Olúbàdàn torí mo ti sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́. Abẹ́lómi kì í fẹ́ gbọ́. Ṣé rí ìgbà tí Ọọ̀ni Ifẹ̀ but ẹni tó bá ti sọ̀rọ̀ àbẹ́ni tó bá ti react lè máa mú dání. Ìgbà tó Ọọ̀ni Ifẹ̀ ti ń co-organize meeting pẹ̀lú àwọn ọba Ọ̀yọ́ state, mo ti sọ pé kí ni ìtumọ̀ meeting tí Ọọ̀ni Ifẹ̀ ń co-organize pẹ̀lú àwọn ọba Ọ̀yọ́ state? Kí ni reason ẹ̀? Ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó jẹ́ bíi chairman Aláàfin la mọ̀ pé permanent chairman tẹ́lẹ̀ fún Ọ̀yọ́ state kò wá sálàáfin bẹ́ẹ̀ ká mọ̀ pé ọba olórí ọba Ọ̀yọ́ state o Aláàfin ni kò sálàáfin Ọ̀yọ́ ń bẹ. Ibẹ̀ yẹn ni mo ti gbà pé egbiri ọ̀tẹ̀ lọ́rọ̀ yẹn, because how come tó máa fi territory state yẹn tó máa wá state yẹn nìkan tó mọ̀ pé nìkan òun ló wà ní permanent chairman ẹ̀ bó bá tẹ̀ jẹ́ pé wọ́n ti ń dùn pé àwọn jọmọ máa pinná tí o wá ẹni tó jẹ́ permanent chairman yẹn tàbí Aláàfin tó jẹ́ pé lórí ọba tó gbóhùn lọ́ba tó kàǹkà ní Ọ̀yọ́ state yẹn tó wá include ẹ̀ tó wá ń pa àwọn tó jọba lẹ́yìn yẹn tó wá ń pè wọ́n sòdí tó wá ń bá wọn ṣe meeting tó dẹ̀ mọ̀ pé àárín wa tó tọ̀ wọ́n tó délé kò gún. Ǹjẹ́ ká Aláàfin ló bá lọ sọ́sùn state tó lọ try nǹkan yẹn? Ẹ jẹ́ ká sòdodo. Ǹjẹ́ ká Aláàfin ló bá lọ try nǹkan tó lọ́sùn state tó lọ try tó kọ́ àárí so many town tó wà lọ́yọ̀ Ọ̀ṣun state pé àtọ̀yọ́ wọn ti migrate, àtọ̀yọ́ wọn ti ṣe àtọ̀yọ́ ní source wọn. Ẹdẹ Mọdákẹ́kẹ́ so many towns, so many cities ní Ọ̀ṣun state bẹ́ẹ̀ yẹn náà. So but àwọn ò try eléyẹn. Káná bá try ẹ̀ ni adé tó máa pa kò ní da èkéde ní. Èyí tó ń ṣe lọ́yọ̀ state bí everybody dákẹ́, everybody silent bí pé nǹkan ò ṣẹlẹ̀. Ó dẹ̀ gbogbo àwọn ọba pátá ọba kẹlò gbogbo ìgbèríko Ọ̀yọ́ state ó pè wọ́n Ọọ̀ni fẹ́ pè wọ́n irú meeting wọn jọ ń ṣe tó dẹ̀ mọ̀ pé àrùn ìyẹ̀wò àtúntò wọn ògún. Ẹ jẹ́ ká sòdodo. Báwí àkú báwí àkú. So ká sòdodo kí gbogbo yín kí gbogbo ayé yìí kẹ́ mọ́ lọ sójú ọ̀nà báyìí tí báyìí pé rọ́lẹ̀ ń tẹ̀lé mi ò ní tẹ̀lé yín. Because how come tẹ́ pé ariwo tí bàbá yìí nìkan lẹ́ wá ń pariwo lẹ́ wá ń rí pariwo ìgbà tó wọn ò dìde fún ṣókò náwó. Bàbá wa Àrùsá Ládọjà àwọn dẹ̀ wọ́n ti ṣe sẹ́yìn tí gbogbo ń silent tí gbogbo social media dákẹ́ tẹ̀ rí nǹkan sọ́ngbà yẹn. But ìgbà títí bàbá wa kó báyìí ṣẹlẹ̀ ariwo ta
bẹ́ẹ̀ ni ṣe ń wíru bẹ́ẹ̀ ni gbá ń wígbá but nǹkan tí mo fi ń